ṣeun olóòtú. ẹ kú oríire kí ló ń pa yín lẹ́rìn? Inú mi kàn dùn náà ni. pé ẹ máa jẹ 100,000 naira kẹ́ tó kó lórí ètò lẹ́nu. Bẹ́ẹ̀ ni. àmọ́ kó tó di pé 100,000 naira yìí máa jẹ́ tuntun láǹfààní láti sọ òyìnbó ẹ̀ẹ́dẹ́ dáhùn gbogbo ìbéèrè tá a bá béèrè lọ́wọ́ yín lórí ètò. Èsì wàhálà. èsì wàhálà ọmọ Ìjẹ̀ṣà màá gbádùn yín lórí ètò lẹ́nu rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. ẹ bá mi dárúkọ yín fáwọn aráàlú. Orúkọ mi ni Ìyáàfin Tèmítọ́pẹ́ Olówókéré. Iṣẹ́ wo lẹ ń ṣe? Mo ń ṣiṣẹ́ àwọn tó ń ta ìpara. Iṣẹ́ ìpara. Bẹ́ẹ̀ ni. Ìpara skin care. Bẹ́ẹ̀ ni. Skin care. Bẹ́ẹ̀ ni. Tá máa jẹ́ káwọ̀ yín máa dán. Glow. Àbí? Tá máa fresh. Bẹ́ẹ̀ ni. Ọmọ ìlú ibo ni? Ọmọ ìlú Iléṣà. Iléṣà. Lápapọ̀ east ni àbí south àbí west? East. East ilẹ̀ pé ṣé o ṣe ka ní ó kò ṣe ká èsì wàhálà o èsì wàhálà dẹ at least náà 50,000 naira yìí náà ó tó lè kó sínú mọ́tò ó tó tẹ́lá yẹ pé ẹjọ́ mo nínà kù àbí. ìṣeun. àdìpa rẹ ni ọmọ ìpínlẹ̀ ìbò ní torí mi mọ̀ bóyá Iléṣà àti yín bóyá àwọn ilé tó wà ní abroad ní. Ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpínlẹ̀ Ọ̀ṣun àbá Ọ̀ṣun state. Mo ní Ọ̀ṣun. Ọ̀ṣun ìpínlẹ̀ Ọ̀ṣun. ṣé ká wọnú agbami ètò lọ. Ó yà ń jẹ́ àwọ̀. káwọ́ àkùbọ̀ h2 ayò olùpọ̀ sẹ́ẹ̀rì sàánú léèdì 50,000 naira àbí báwo ló fẹ́ ṣe ay di ara ní o. ó dáa kò sí wàhálà èmi náà ṣe tẹ́pẹ́ mi gbọ́dọ̀ tó di pé mo fún yín àwọn ìbéèrè yẹn. Iléèwé wo lẹ lọ? Iléèwé girama Iléṣà girama. ilé máa ní sùúrù Iléṣà grammar school. Iléèwé girama. ṣé Iléṣà. ṣé gíga àbí kúkúrú? Mo lọ ti gíga mo dẹ̀ tún lọ ti Babalọ́lá náà. Ti Babalọ́lá. Bẹ́ẹ̀ni. ṣeré ti pásítọ̀ yẹn. Ti Babalọ́lá. Grammar school. Ó ṣe gan ni. School tẹ sọ ẹ ni o àbẹ school ilé ìwé ni ìmọ̀ ilé ìwé ni but wọ́n náà máa ní sùúrù fún wọn I use 30,000 yìí báyìí ó tó rà nǹkan tẹ́dájọ́ ẹ̀rí kan rà mo má jẹ́ ní fi tèmi kó bá wọn bá fún wọn ní question. Question kí ló wà lọ́wọ́ yín? Ẹ mọ̀ ẹ fi hàn mí. Béèrè gbìyànjú. Ẹ fi hàn mí. Ẹ sọ nǹkan tó wà nù ibẹ̀ yẹn. Kí ni? Kí ló wà lókè yẹn? Kí ló wà lókè? Ìbéèrè kí ni? Ìbéèrè èje àti márùn-ún. Kí wá ẹ kó papọ̀? Kí ni 70? Mi ò mọ̀. Kí ni 70? Mi ì mọ̀ sẹ́ẹ̀. So 75 ṣáà jẹ́ márùndínlọ́gọ́rin. Ok. Ìyá mi sọ bẹ́ẹ̀ yóò sọ ẹ̀yà sáré kọ́kọ́ pílẹ̀ ẹ̀ ibo mo ti sọ. Kọ́pílẹ̀ mo tẹ̀sí wọ́n pé kí n fojú di ṣé ókè àbí kí lọ́ sọ yẹn gbàgbọ́ kan wó pé. Ǹjẹ́ amójúkúrò ti lọ? Ó ti lọ sáwọn tó tọmọ rí adé ni. Àwọn ìwà. Kí ni ní èdè Yorùbá? Kí ni ẹ? Kí ni ostrich? Ọ̀gà. Ọ̀gà kọ́ antelope ni ostrich. Mímọ́. Ó ló ń pè ní ògògò. Ẹ̀rọ ògògò lọ́ba ẹyẹ kìnìún lọ́ba ẹranko àdùnwọ́ lọ́nà kọ̀nà. Olóòmù fẹ́ sọ tẹ́lẹ̀. Olóòmù fẹ́ sọ tẹ́lẹ̀. Ẹgbà ẹgbẹ̀lẹ́. Ǹjẹ́ ọmọ jẹ́bẹ̀rẹ̀ ìnà pọ̀ jù? Èèpọ̀. Ọmọ olódo ni mí. Eléyìí tó wà lẹ́yìn náà ó tó ṣe nǹkan àbí ẹ̀sìké
10,000 bá mi fún ọ ìgbà lákọ̀ọ́kọ́ gan lè bí iye. Question kí lẹ ní? Wàláì. Question kí ni? Ìwà 680. Mẹ́kọ̀ọ́ Yorùbá ní skul. 680. Kí ló ṣẹlẹ̀? Ọmọ yìí nífẹ̀ẹ́ yìí. Tí o bá yẹ kó nífẹ̀ẹ́ yìí, orí ẹ̀kan orí 5,000 lẹ́ẹ̀kẹ́ ti wà. Question 680 ó yá ẹ̀ka ìgbà tó wà náà. Mímọ̀ ó yá wàláì gbogbo wọn wà bí mímọ̀. Ọdún mélòó ni ó wà nínú. Nínú kí ni? Ẹ dárúkọ ẹ, ọdún mélòó ló wà nínú sẹ́ńtúrì? Ẹ dúró ní sùúrù. Mo yẹn náà gbúdọ̀ ìgbẹ́kan. Ó ti pẹ́ ìrànmílọ́wọ́. Ó ti pẹ́ tí mo ti kàwé mọ́. Lọ́mà nínú mẹ́wàá. Ẹ ṣọ́ no ṣe ẹ ṣọ́ gbé mẹ́wàá ni. Mẹ́wàá. Ẹ ṣọ́. Pé ṣọ́. Ẹ ṣọ́. Èmi ní kẹ́ wo ṣọ́ yẹn ó yẹ kó ti yọ. Ó yẹ kó ti yọ ṣọ́ yẹn. Ìgbà wo? Tó máa la etí ẹ ṣọ́. Mẹ́wìí bẹ́ẹ̀ o, ẹ dá mi lójú. Ẹ dá mi lójú. Ṣùgbọ́n mọ̀ pé ọdún mẹ́wàá. Bẹ́ẹ̀ mọ̀ fọ́dún mẹ́wàá. Gbogbo ọpọlọ mi ti. Ọdrẹ́ǹd. Bá mi fún ọ ní. Béèrè ti tó mo jẹ́ kí a lè máa wò mí pé ọpọlọ. Owó sì kì í síbẹ̀. Rárá pèfẹ́. Mo jẹ́ máa wò pé. 5,000 naira. Ó mọ̀ sí pàkàṣọ. Mọ̀ kankan sẹ́ẹ̀. Mo lè fẹ́ wà rèé. Bí ọmọ kan yẹn adójú ti ní ọmọ. Question 905. Ẹ ti lè sọ Yorùbá. Ìmọ̀dún mo ti lọ iléèwé gbẹ̀yìn rí. Iléèwé tó mọ̀ promote ilẹ̀ Ìjẹ̀ṣà lẹ́yìn mọ̀ sọ pé ìlọ. Mo ti gbọ́ yín. Kí ni stool ní èdè Ìjẹ̀ṣà? Ẹ ṣàmọ̀ stool ká máa ń jókòó lé lórí. Yéṣu kí ló máa ń pè kí ni tó máa kàn yẹn. Àpótí Ìjẹ̀ṣà. Ìjókòó. Àga. Bá mi parẹ́. Ọ̀ìtà. Bá mi gbọ́ ìta ẹni wá. Nílẹ̀ Ìjẹ̀ṣà wọn a máa ń pè nílẹ̀ Ìjẹ̀ṣà rí ni. Ìwọ ti tó mo jẹ́ kí mi dójú ti dà mí. Ó kù sí wa. Mo yé. Ó yẹ kí n ràn mí lọ́wọ́. Oríkì Ìjẹ̀ṣà. Ìṣàánú mi ọmọ Ìjẹ̀ṣà ló pé ọ o. Ọ̀làdé fún onígbèrè o. Kí oríkì Ìjẹ̀ṣà nísúrò èmi ọmọ wa ọmọ ẹkùn. Ní sùúrù ṣọ́ọ̀bù wọn máa rò kán tó sọ. Ní sùúrù kí mi ò bí àmì. Second row think before you speak àbí ay. Mo lè mọ kíyàn o. Ó ti lọ lórí. Omi kan wá lẹ́yìn ìkùlé ẹ̀bá mi mọ́. Bá mi parẹ́. Ìyá ọmọ Ìjẹ̀ṣà nílé lóko. Ìjọba gbogbo Ìjẹ̀ṣà àdínní. Kí bá ti délé ìwọ TikTok orí ni mi trend bẹ́ẹ̀ ìrọ̀rẹ́. Ọmọ Ìjẹ̀ṣà ni dẹ̀ pé ayé o. Pé last question. Question kí ni ẹ jẹun? Bá ìràn mi lọ́wọ́. Question 761. Parí òwe yìí kí o sì túmọ̀ rẹ̀. Àìrìnjìnà. Ní mú ni àbùkẹ́ ọ̀kẹ́rẹ́. Àìrìnjìnà. Àbí omi fẹ́ gba ṣúgà mọ́mí ẹ̀ka rẹ̀ ní. Kò lè gbà yín kalẹ̀. Ẹ̀yin nìkan lẹ́lẹ́ máa ń lọ. Àbùkẹ́ ọ̀kẹ́rẹ́. Àìrìnjìnà. I don't know. Orí ẹgbẹ́. I don't know. Ó ti tó. Àìrìnjìnà. Láìra Àbùkẹ́ ọ̀kẹ́rẹ́. Mo gbà. Ẹ mọ̀ kẹ́tẹ́ sọ tẹ́lẹ̀ ni.
kí lẹ sọ ẹ sọ wípé àìrìnjìnà lábùkẹ́ ọ̀kẹ́rẹ́. láì rí. ok àbí nǹkan tẹ́ fẹ́ sọ nìyẹn. mi sọ bẹ́ẹ̀ o. ẹ sọ ok. ló ti yé mi. ó ti yé yín. gbogbo apalọ orí gan báyìí ló mi kàn. ẹ pẹ̀lẹ́ ẹ try. ẹ sọ pé kudos to you. irọ́ mi sọ bẹ́ẹ̀. ẹ sọ pé kudos to you. ǹjẹ́ ṣé mo ti ṣe tán. ẹ ti dáhùn gbogbo àwọn béèrè wa a ti béèrè gbogbo béèrè lọ́wọ́ yín ẹ dẹ̀ ti dáhùn níbi tí ẹ̀yin ní agbára láti dáhùn ẹ̀ mọ́. a dúpẹ́ lọ́wọ́ yín gan pé ẹ wá o. tìjú rẹ o. àyè tìjú kẹ kì í ṣe tìjú a kàn fi ń promote ara wa nílẹ̀ Ìjẹ̀ṣà náà ni just for entertaining kò yé sí nǹkan tó lé bẹ́ẹ̀. tó bá ti dọjọ́ mi màá ti gbéra méjì dáadáa. so kaba pín in lọ́jọ́ mi ẹ máa yọjú sí wa. mo wọ̀ rí. lágbára Ọlọ́run by God grace. By God grace. gbàgbá ìlú ro nítorí mo mìíràn bá sọ jáde lẹ́nu. lẹ́yìn kan ṣe bá mi dárúkọ orúkọ iléeṣẹ́ yín àti orúkọ yín. orúkọ mi ìyáàfin Tèmítọ́pẹ́ Olówókéré. orúkọ iléeṣẹ́ mi ni ṣé màá tún fi Yorùbá síbẹ̀ àbí. bẹ́ẹ̀ bá ṣe fẹ́ pé tó bá convenient fún yín. orúkọ iléeṣẹ́ mi ní AYT ibi tá a ti mìta ìpara ká tún ní ṣe oríṣiríṣi nǹkan amárarin dán ká máa ń jọ̀lọ̀ ká mú yín máa dàbí ọmọ tuntun sí. ká máa glow. kí a máa dán wọn á bí ṣe lọ́dọ̀ rẹ̀. AY ṣé ìwà ni jẹ gbèsè kẹ́ tó kúrò lórí ètò yìí. jẹ gbèsè o bẹ́ẹ̀ ṣe ti lọ́bọ̀. èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. ẹ ṣé gan ni lẹ́ẹ̀kan sí pé ẹ wá sórí ètò thank you so much we appreciate your presence thanks so much na. n ṣeun pé ìpè ìyá náà o ṣe o ìkà mọ̀yìn èèyàn ṣe o. thank you very much. ṣe yóò ní jóná o. Please subscribe and like, and in case you missed the first episode click on this link and watch it. Thank you so much.